Bí mo ti ń sọ lọ, mo sọ pé kí ẹ pé omi. Ẹ rí i pé nígbà tí a fẹ́ ṣẹ̀dá omi, a mú ó. A wá sọ pé a so ó àti mí pọ̀ lò fún wa ní omi. Bẹ́ẹ̀ kọ́. Ìdí ni pé a sọ pé mí, ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn ń ṣe kí ni o? Èèyàn mí. Someone is still breathing. No. À ń sọ̀rọ̀ nípa omi mímu. A wá ti gbé ìtumọ̀ rẹ̀ lọ sí pé nǹkan ń mí. Ṣé wá rí i pé a ṣẹ̀dá rẹ̀? Òun là ń pè ní ọ̀rọ̀ ìpìlẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a ṣẹ̀dá. A sọ pé ata. Ẹ pè kí n gbọ́. Ata. Bẹ́ẹ̀ ni. Nítorí pé tí a bá sọ pé a la sopọ̀ mọ́ ta tó fún wa ní kí ni o? Ata. Ẹ mọ̀ pé tí a bá kọ́kọ́ yọ àfọ̀mọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀, a ní ta tí ń ṣe ọ̀rọ̀ ìṣe. Ta yẹn sì, a ti mọ̀ pé ata nǹkan tó ta náà ni. A sì ń sọ nípa ta. Àfọ̀mọ́ ìbẹ̀rẹ̀ tí a fi kún yẹn ló jẹ́ kí a sọ di ọ̀rọ̀ tí a ṣe kí ni o? Tí a ṣẹ̀dá. Mo lérò pé ẹ̀ ń gbádùn mi. Nípa yìí, oríṣiríṣi ọ̀nà tí wà la lè gbà lo ọ̀rọ̀ nínú èdè Yorùbá o. Yes. We can use it in a different way. Let's take it this way. Ẹ má gbàgbé pé mo sọ wípé ata àti mọ ọ̀rọ̀ tí a ṣẹ̀dá àti ọ̀rọ̀ ìpìlẹ̀. Ẹ jẹ́ kí a wo onírúurú ọ̀nà tí a lè gbà lo ọ̀rọ̀ nínú èdè Yorùbá tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ kan lè jẹyọ gẹ́gẹ́ bí lẹ́tà. Ó lè jẹyọ gẹ́gẹ́ bí, má gbàgbé pé lẹ́tà náà ni álífábẹ́ẹ̀tì Yorùbá. Bẹ́ẹ̀ ni, álífábẹ́ẹ̀tì náà ni. Ọ̀rọ̀ kan lè jẹyọ gẹ́gẹ́ bí álífábẹ́ẹ̀tì. Ó lè jẹyọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀. Ó lè jẹyọ gẹ́gẹ́ bí mọ́fíìmù. Bákan